ọmọ Bọ́láńlé òkú ọdún òní fèyí ṣàṣe mọ́ aya Akínyadé ṣàṣàmì o ọdọọdún ní sápórúwé Àríkẹ́ ọ̀ṣọ́pọ̀ rẹ̀ láyé oyin ti ládùn tẹ́lẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ ò ní di ìbànújẹ́ kó tó wá di àmọ́dún o ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá. Ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá o ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá. Gbogbo èèyàn ayé ìjájọ délé olólùfẹ́ mi ti ń sọdún lónìí. Ọmọ Bọ́láńlé ọmọ Táyọ̀ Àríkẹ́ Àríkẹ́ ìní sọdún lónìí ọmọ Adéọlá àpèkẹ́ òpómọ òfin ní débẹ̀ kí n yọ fún. Aya Adémọ́lá Akínyadé òpó ọdún òní ọdún ayọ̀ ló sì máa ṣe ọdọọdún láàárín orógbó ọdọọdún láàárá hùzà àpọ́nbẹ́pọ̀ rẹ̀ èyí mẹ́nugún ìbàdí àárín ọdọọdún láàárọ̀ mọ́bì lórí àtẹ àsìkò rẹ̀ ti dùn yọ lọ́wọ́ níjọba ráyé nú onírèlè ó sì mọ́ gani ayé òní fàṣọdí rẹ̀ yàtọ̀ fàṣọ bọ́ sí kọ́rọ̀ tí wọ́n ń ta ní ṣọ́ọ̀bù ọkọ rẹ̀ lọ́rẹ́ mi wá Akínyadé ló ní máa báwọn kì í gbèjègbèjọ ó lò ti sọdún èyí ọlájọ péjú ṣe tẹ̀mí ni ó ní gbálẹ̀ rẹ̀ eléni Adémọ́lá Akínọlá lọ́rẹ́ mi wá ó ní àwọlé rẹ̀ eléni ó ní àpèkẹ́ wá bá mi kó lólùfẹ́ mi aya dáadáa lóde ọkọ ó ní wá bóun kó lólùfẹ́ òun àbùkù oníkan ọlọ́run oníjọ́ ọjà sẹ́kún láéláé bó ṣe wá sọdún èyí nínú owó nínú ọlá nínú àìkú baálẹ̀ ọ̀rọ̀ ni ó sì onímọ̀ ẹ ò ní dá àgbàyà happy birthday to you ó ní fọdún èyí tá a ṣe mọ̀ lọ́lọ́ lọ́hùn ọba. Ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá o. Àríkẹ́ ṣàmì. Ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá. Ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá. Aya Akínyadé ṣàmì. Ohun ayọ̀ àti ìtọ̀ ẹ wá. Ọmọ Bọ́láńlé ọmọ Táyọ̀ Àríkẹ́ ní sọdún lónìí. Aya Adémọ́lá Akínyadé òní fọdún èyí ṣàṣemọ̀ lọ́lọ́ lọ́hùn ọba. Ọ̀jẹ̀ máa jókòó máa yọ̀ ní tirẹ̀. Ọ̀yá jẹ́ wá gbalẹ̀ bàbá rẹ̀ lọ lónìí. Ọmọ ọ̀tà ọmọ kú lọ́dọ̀ lọ́tà mo fẹ́ gbẹ̀lẹ́ àwọn bàbá rẹ̀ lọ. Àríkẹ́ ọmọ ọ̀tà ọmọ lọ́tà odò ọmọ rọ́dẹ́dẹ́ ọ̀làwọ̀ mi. Ọmọ káfọ̀ pa wá Àríkẹ́ káfà jẹ wá káfọ̀ bèlèbèlè ọwọ́ tukọ̀ dẹ́sẹ̀ rí. Ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò àkẹ̀yìntì ọlọ́kọ̀ á sì máa ṣèjì gbára lẹ́kẹ̀ àgbèdégbèdé ọlọ́kọ̀ nítàn yẹbẹyẹbẹ lójú omi àṣẹṣàmọ́dún ọdún ayọ̀ lọ́ máa ṣe kú lódò tún nílé àwọn bàbá rẹ̀ Èrìndìgbò ní ọmọ bàbá kẹjá ṣeré àwo sàǹbàsàǹbà gbogbo mọ́ ọ́ ti jẹ́gún òkú ẹ̀kọ́ ọ̀jàgùdù ọ̀lẹ̀lẹ̀ òkú ẹ̀kọ́ ọ̀jàgùdù àkàrà òfòrí ọmọ òkúdèké lápá kú lódò ẹ̀tọ́ kú jẹun ẹ̀ta ààyè sọ̀rọ̀ òmúniwádò nímúni ìrẹ̀lẹ̀ Ọ̀yọ́ mọ̀mí Ọ̀yọ́ nílò àwọn bàbá rẹ̀ Èrìndìgbò ọmọ bàbá kẹjá ṣeré àwo sàǹbàsàǹbà tó ti lé ògógó mọ́ ọ́ ti jẹ́gún ibẹ̀ níṣẹ́lẹ̀ bàbá rẹ̀ ìpàkọ́ nílé ìyá wájú nílé bàbá ọwájúlé ìyá rẹ̀ torí yeye ẹni lóbi ni fún bàbá ẹni ọmọ ọ̀tá náà ní yeye rẹ̀ ìyẹ̀rọ kíni wọn lọ́fà àbìdí téńté lórí ẹni Ọlálọ́mí ọmọ Abísújó kan jàkadì lóró Ọ̀fà ìjàkẹ́ tí wọ́n jà lọ́fà nílé ọmọ Ọlálọ́mí ó sojú èbè ó ṣe ti poro nínú oko kì bá sojú olóko kì bá làwọn ọmọ Ọlálọ́mí ó ti wá sọdún ìyájọ péjú ṣe tẹ̀mí ni. Ọmọ lọ́dún rèé o ọmọ lọ́dún o ọmọ lọ́dún rèé ọmọ lọ́dún
Akínadé tó ní bóun kó lólùfẹ́ òun aya dáadáa aya dáadáa ọkọ dáadáa tó ní bóun máa kó lólùfẹ́ òun ọwọ́ àdìlé bàbá wọn. àwọn ọlọ́mọ ológbòjò ní ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ ẹrú wọn kì í dèrè ní jìnnìjìnnì ìwọ̀fà wọn gbọ́dọ̀ dúró òpóntòrò ìbílẹ̀ àgùnbẹ́ ni ó gbọ̀fà lórí ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn ọkọ rẹ̀ àwọn tún ológbòjò bá jíjí ọmọ àkọ́kẹ́ bí ẹni pọnmọ́ ẹ̀yìn lọ́mọ gẹ̀ẹ́yìn ọjọ́ tó yà kẹ́gbẹ́ fọ́yà bẹ́ẹ̀ ni gbọ̀ngẹ̀yìn àwọn ọjọ́ tó sà Akínadé kẹ́gbẹ́ fọ́sà láwẹ̀ ìkẹyìn wádìí kẹ́ àmúṣẹ yọmú ní kẹ́yìn ọba àìsílẹ̀ ológbòjò nǹkan mọ́lé nǹkan má mọ́lé kọ́ má ṣe mẹ́kú mi Akínadé ńlẹ́tẹ̀ yẹ́yìn ọrùn gbẹ́ǹkẹ́ sí òní ẹ̀yìn òjò ọ̀lẹ́ ẹ̀yìn òjò nílé ọmọ arólú owó òjò má bàárẹ̀ mi ò ní jẹ́ Adémọ́lá Akínadé bọ́yọ̀ lọ́lẹ̀ fò níkùn mi àṣẹṣàmọ́dún ọdún ayọ̀ láyé àrí ó sì máa ṣe Àríkẹ́ ọmọ Bọ́láńlé ọmọ Táyọ̀ aya Adémọ́lá Akínadé ó ti ṣọdún èyí nínú owó nínú ọlá ọkọ ní